Splendid Cartoon Yorùbá. Mami, ibo ló dà? Mo fẹ́ sáré débi ìnáwó ọ̀rẹ́ mi. Mo fẹ́ tẹ̀lé yín. Ó yá lọ wọ bàtẹ́, ṣe kíá o, mo ń dúró dè ẹ́. Mami dà. Mami ti fi mí sílẹ̀. Láńre ibo ló dà báyìí? Mami, mo fẹ́ sáré dé mall, mi ò ní pẹ́ dé. Wàá wá dáfì èmi nìkan lẹ̀ sílé. Rárá o, máa ń láti tẹ̀lé ẹni o. Mi ò ní pẹ́ màámi, mo kàn fẹ́ sáré ra àwọn nǹkan díẹ̀ ní mall ni. Jẹ́ ń tẹ̀lé ẹ, èmi náà fi yẹn na ojú jàre. Ó dá ń gbà yẹn, ẹ lọ́wọ́ bàtà yín, màá dúró dè yín. Hello Láńre, ibo ló wà? Màámi, mo ti lọ o. Kódà gan mo ti fẹ́ dé mall tí mo sọ fún yín. Ṣebí mo ní kó dúró dè mí ni. Màámi, ẹ ti gbàgbé ni. Nígbà tá a wà ní kékeré, tá a bá fẹ́ tẹ̀lé yín lọ sóde, tẹ́ bá ní ká lọ́wọ́ bàtà wa, ká tó dé ẹ̀ ti lọ. Olèmí náà ṣe fún yín. Kí ni ìtumọ̀ kàtìkàtì tó ń sọ yìí? Ẹ má bínú. Mo kàn fẹ́ kẹ́yìn náà mú bó ṣe máa ń rí ni. Orí ẹ̀ dá lọ́rùn ẹ̀, ọmọ àkẹ́. Splendid Cartoon Yorùbá. Àwàdà tí ò lẹ́rẹ́gbẹ́.